Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìgbéyàwó tí à ń pè ní marriage, apá karùn-ún, yes. But apá karùn-ún yìí, ó máa dá yàtọ̀. Ẹ jọ̀ọ́, torí ẹ̀ ni mo ṣe ní pè lápá karùn-ún. When you are not mentally stable and financially stable, don't go into marriage. When you are not mentally and financially stable, don't go into marriage. Má ṣe ṣe ìgbéyàwó ní ìgbà tí o bá tíì tó ọkọ ọmọ ṣe. Má máa pe lákàrà. Ní ayé ìwásẹ̀, tí àgbàlagbà tí wọ́n bá rí ẹ tí ò ń tẹ̀lé ọkùnrin àbí tí ọkùnrin tẹ̀lé ẹ, wọ́n máa ní èló ló ní lọ́wọ́ tó ń pobìnrin, èló ló ní lọ́wọ́ tó ń pọmọ alákàrà. Ṣé rí ọlọ́gbọ́n o, olóye o, nǹkan tí mo máa fi ń bẹ̀rẹ̀ program mi gbogbo ìgbà ni pé sorry, ẹ má bínú. Nǹkan tí máa fi ń bẹ̀rẹ̀ ni pé nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ṣé rí religion àti western education ó bà so many things jẹ́ nípa culture wa tí a fi mọ̀ pé ìgbéyàwó tí à ń pè ní marriage ó ju ìbálòpọ̀ lásán lọ. Ṣé rí marriage tá a máa ń pè ní ìgbéyàwó tẹ́ ẹ máa wò ó ju ìbálòpọ̀ lásán lọ pé ṣèbí kí n lè máa bá a lájọṣepọ̀ kó lè máa bímọ fún mi, ká lè jọ máa wà, kó lè máa pè mí pé bàbá kí lágbájá, kó lè máa pè mí pé èmi lọkọ kíní. Màá tún sọ lẹ́ẹ̀kan sí i. When you are not when you are not mentally when you are not mentally and financially okay, don't go into marriage. Ọlọ́run. Ṣé rí mo kíní kan wà ní online sin Regina òun àti ọkọ ẹ̀ ibẹ̀ kọ́ mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ o, but ṣé rí wọ́n ní tí ọmọdé bá fẹ́ ṣe bí àgbà ọgbọ́n orí ò ní jẹ́ Ọlọ́run. But nítorí pé ilé ayé ta wà yìí, ayé ti lajú débi pé àwọn ọmọ wa kéékèèké ti expose sí ìbálòpọ̀ jù very simple and easily through media, through exposure, through civilization, through ìwọ̀kuwọ̀, dressing, way of communication, way of civilization, way of exposure wọn. Ó ti jẹ́ kó wà expose sí so many things tó jẹ́ pé a gbọ́dọ̀ restrict wọn, a gbọ́dọ̀ detach wọn kúrò ńbẹ̀. Àsìkò kan wà gbogbo nǹkan tó gbọ́dọ̀ wà lórí ọmọ ní ẹ̀kọ́. But nísìnyìí nígbà tí ọmọ ọdún 15 àbí ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́wàá sí ọmọ ọdún 20 tó ti dá ní fóònù, tó ti dá ní yàrá tiẹ̀, ó ti wá nígbàgbọ́ pé nǹkan the same like tí wọ́n ní pé ọmọdé ń gúnyàn ọmọdé ń dàgbà ń gúnyàn inú ẹ̀ ń dùn, kò mọ̀ pé nǹkan tó máa lé òun kúrò lọ́dọ̀dẹ bàbá òun ló ń sóhun láyà. Ṣé ẹ mọ̀ bóyá mo pòwe yẹn dáadáa o wípé ọmọdé ń dàgbà ó ń ṣe ń gúnyàn inú ẹ̀ ń dùn, kò mọ̀ pé nǹkan tó máa lé òun kúrò ní ọ̀dẹ̀dẹ̀ bàbá òun nìyẹn. Because tí ọmọdé bá ti ń dàgbà àwọn ọmọ mi tó lè máa wò pé kíní yìí báwo ló ṣe ń lò, báwo ni mo ṣe lè ṣe, kí làwọn àgbàlagbà fi ṣe, tí ọmọdé bá fẹ́ ṣe bí àgbà ọjọ́ orí ò ní jẹ́. Àwọn ẹnìkan wà débi pé they was retreated láti wà expose sí àwọn kankan. Àwọn ẹnìkan wà débi pé òbí tó bí àwọn méjèèjì wọn ò ní àkókò fún ọmọ tẹ́ bí, so ọmọ yẹn wá tètè wà expose sí àwọn kan tó yẹ pé ìwọ̀gùn ò tí wà expose tó sí jàre. Ṣé rí tí ẹ bá rí ọmọ dude 15 sí 20 mi tẹ bá gbọ́ nǹkan tó ń ṣe pẹ̀lú obìnrin àbí tó ń ṣe pẹ̀lú ọkùnrin, ìwọ tó jẹ́ bàbá ẹ̀ tẹ jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ gbọ́ rí ẹ̀ ṣe rí. Ṣé bí àsìkò tá a wà yìí ní wọ́n gbọ́ oríṣiríṣi àǹwà, ní wọ́n gbọ́ oríṣiríṣi style wà, kíní kan mo fẹ́ máa dárúkọ àwọn style yẹn ẹ̀yin tẹ́ mọ̀ gbogbo àwọn pípẹ́ kíyàn máa ṣe kíní kan láti fi kíyàn máa báyọ̀ ṣe láti ju ara homosexual kíní yẹn, gbogbo kíní yẹn ò sí láyé tẹ́lẹ̀.
okay, ó fẹ́ takù mi tó bá wà láyé tẹ́lẹ̀ kò ráńpàdì báyìí because àwọn tó bá jẹ kọ́ tọmọdé bá tó lọ́kọ a máa ń fún lọ́kọ ni èyí tó bá tó ládàá máa ń fún ládàá ni but àwọn ọmọ sí yìí wọ́n believe pé tí àwọn bá ti ní cash tí àwọn bá ti mo ò tẹ́lẹ̀ so I'm not talking about cash tí màá ká sọ̀rọ̀ owó ìbàyẹ̀ kí lọ́n kí gbogbo mélòó lówó because àwọn ọmọ yẹn tètè wà expose ní time fún àwọn ọmọ yẹn ìwọ believe pé everything about your marriage is money everything about your marriage kòkò máa bá like lẹ́ẹ̀kan ṣiṣẹ́ tí o bá ti wà financial and mentally stable don't go into marriage especially regime tá a wà yìí so many marriages so many home have collapsed gbogbo ilé ti dà gbogbo ilé ti bàjẹ́ gan nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ni pé mídíà wà nù nǹkan tó kọ́ igá culture wa now mo kà ìlú wo ni náà bí àjẹ tàbí jẹ wọ́n ti restrict 17 years below sí social media but báwo lẹ ṣe lè regulate nàìjíríà wa ń bí báyìí àti aṣọ àti ìwọ̀kuwọ̀ bẹ́ẹ̀ tí mo mọ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ti ń try ní àwọn secondary school wọ́n ṣòfin wípé anybody tó bá abuse kìíní kan ní secondary school ìyẹn gan yẹn kò tó ẹni láti wà ẹni láti regulate àwọn ọ̀kan ní media yes àwọn ọmọ Ghana mi wà wọ́n máa post nǹkan tí ọmọ Nàìjíríà máa rí nìyẹn tóun náà máa ṣe ní ilẹ̀ Kútú Òjìrè ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ tiwa a ní culture a ní ojútì ṣebí nǹkan tí máa fi sọ̀rọ̀ ifá gbogbo ìgbà ní pé táwọn èèyàn pé mi ò ṣẹ́fà o mi ò lọ sí God nígbà tí mo wádìí nígbà tí mo make findings mi nípa nǹkan tó ń pè ní ifá kò ń ṣe true gọ́gbó o kì í ṣe true ìtàn àbí kankan wàá mọ̀ pé nínú nǹkan tí ifá wa preach gbogbo nǹkan tí ifá wa preach pátá pure ni Ọlọ́run gbogbo nǹkan tí ifá wa preach láyé ìpátá pure ni ló fi jẹ́ pé tí ẹ bá wò mo sọ fún ẹ pé gbogbo ẹni tí olú bá ti wà ní orúkọ ẹ̀sẹ̀ is DNA ní ilẹ̀ Kútú Òjìrè nǹkan tó bá ti ń pè ní olú is pure ibẹ̀ kọ́ ni mò ń lọ à ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó ó beyond pé o kò fẹ́ gbé obìnrin sílé ẹ̀kọ́jọ́ máa sọ ẹ̀kọ́jọ́ máa jí tó máa bímọ fún ẹ ó máa ń yà mí lẹ́nu gbà mí tí wọ́n bá ní pé ọkọ àtìyàwó wọ́n lọ takò ara wọn ní ilé ẹjọ́ àbí ọkọ àtìyàwó ẹ wá dúró ẹ wá ń gbéra yín ṣépè ẹ ń sọ̀rọ̀ òdì sí ayéra yín tí ẹ bá tiẹ̀ rántí ọjọ́ kọ̀ọ̀kan ẹ rántí ọjọ́ ìbálòpọ̀ ni ló fi jẹ́ pé mo wo gbogbo àwọn obìnrin ayé ìsìn àti àwọn ọkùnrin jẹ́ pé wọ́n máa ń fi ìbálòpọ̀ ṣe fún pé anything under skirt ìwọ náà anything tó bá ṣáà ti lówó lọ́wọ́ máa bọ̀ tí ẹ bá mọ àṣírí kọ̀kọ̀ tó ń bẹ nínú ìbálòpọ̀ tí ẹ̀yin kọ̀ òkú ju fún ọ lọ tí ẹ bá understand nǹkan tí mo sọ ṣé ẹ understand wípé gbogbo anybody tọ́lọ́run dá sáyé la ní luck la ní spirit tó ń bá wa rìn okay níbi tí spirit tó ti easy láti contact ara wọn jù ní through ìbálòpọ̀ torí ìbálòpọ̀ tẹ́ ń wò yẹn àdéhùn ni àṣírí ni ìmùlẹ̀ ni ẹ má yẹ kí n lo àdéhùn fún ìbálòpọ̀ ìsìnmùlẹ̀ ìwọ tó bá mọ̀ kó mọ̀ lẹ́ni ẹ má máa kà fún fún kó jẹ́ ìyàwó ilé ẹ kó má jẹ́ ìyàwó ilé ẹ kó jẹ́ anybody kó jẹ́ girlfriend ẹ kó jẹ́ pé kíní má máa promise like nítorí pé o fẹ́ jẹ màálù o fẹ́ pe màálù bọ́dà nítorí pé ìfẹ́ yẹn wà lọ́kùn ẹ nítorí pé ọmọ yẹn rẹwà nítorí pé òun gbà lọ́wọ́ ẹ o ò dẹ̀ wo ọjọ́ ọ̀la o ò wo home tẹ́tẹ́ build ẹ wo ọmọ tẹ́jọ fẹ́ pè wáyé wọ́n yé pé ọmọ ọ̀gá yẹn fa ẹ̀ ó ga owó ẹ̀ ó sì gbọ́nlẹ̀ àtúbá ìbọ̀bọ̀ yẹn náà ó ń ṣe iṣu tó wà lọ́wọ́ ẹ̀ kọ́ kẹ́ẹ̀ tó sì gbọ́nlẹ̀ kọ́ ẹ̀ tó dàbí ilé tìró kọ́ wo ọjọ́ ọ̀la ìdílé wo ló ti wá irú èèyàn wo ni ṣó ní fùfù èèyàn ni ṣá lè jọ gbé ṣé nígbà ẹ̀rùn ṣó lè bá mi gbé ṣé nígbà ọ̀dá ṣó lè bá mi gbé ṣó ní sùúrù èèyàn ni irú ẹbí wo ló ti wá ò mọ̀ ọ ní kò dá ẹ kì í ṣèwádìí smọ́sìn kì ní yẹn náà ò dáná kí ọ̀rọ̀ máa ṣe wá bọ̀ ṣẹ́rí ní ilẹ̀ Kútú Òjìrè tí o bá fẹ́ mọ́kàn lọ́lé àbí ọ̀nà ìfẹ́ máa ya lọ́lé kí lẹ́wọ̀n táwọn àbáyé máa kọ́ ń béèrè first thing ni pé ọmọ agboolé wo nìwọ ọmọ ìlú wo nìyẹn kí lórúkọ ẹ torí orúkọ ọmọ nìjánu ọmọ níbi orúkọ níbi ẹbí ni bàbá ẹ máa ti pẹ pé ọmọ yìí ò ṣe ọmọ tó lè fẹ́
kò ní tó pé àdádi àánú ọmọ yẹn ló gbé mi báyìí náà ọmọ yẹn ló gbogbo kọ́ńpì tó gbà mí sí yẹn ọmọ yẹn ni. Bí ò bá tí ajá kì í dédé gbò ohun tí àgbà rí tí wọ́n bá jókòó ọmọdé bá gun àkàsọ̀ mẹ́fà kò lè rí i. Tó bá wá bí bàbá ẹ̀ pé kí nìdí tó fi ní kí n má fẹ́ ọmọ yìí, kí nìdí tó fi ní kí n má fẹ́ nìyí, tó bá bí àgbàlagbà náà ó máa rí ibẹ̀ kó wá kí n ṣe pẹ̀lá gidi nígbà yẹn. Èèyàn máa lẹ́lẹ́yọ̀rọ̀ lọ́nà kí èèyàn tó fàbọ̀ fẹ́ dìyẹ. But time tí ìfẹ́ yẹn gbéná lọ́kàn tiẹ̀ pé no daddy nothing you can tell me, kò sí kòtẹ́ lè sọ fún mi ọmọ yẹn ni máa fẹ́ o baby yẹn ni máa fẹ́ ọkọ̀ bọ́ ṣe ló fẹ́ ok ó ti fẹ́ àbí nǹkan kan ò tí ì ṣẹlẹ̀. Ṣe rí ní ìgbà míì tí ẹ̀san bá dé ẹ̀san máa ń dàbí ìsọkúsọ. Wọ́n ní pé olódodo a máa pín bẹ́ẹ̀ olódodo nígbà yẹn wọ́n ní pé nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa pín. Kí ló dé tẹ́ bá wò pé ẹ̀sìn sọ fún wa pé there is forgiveness, the same ẹ̀sìn tó sọ fún wa pé there is forgiveness, the same ẹ̀sìn náà ló wá sọ fún wa pé bó tiẹ̀ báwo ni báyìí ṣe sọ pé bó tiẹ̀ jẹ́ pé a fi ọwọ́ sowọ́pọ̀ tó ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Ẹ má bínú ẹ̀yin Christian tí bá kavasi ẹ̀ dáadáa pé bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé bí a ṣe fọwọ́ sowọ́pọ̀ tó ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà nínú Bible ló wà o. Ẹ náà nǹkan tí Ifá wa preach is just pure. Be yourself, be a good person, be a good third person, be a good influencer, be a good mentor. Nǹkan tí Ifá wa preach nìyẹn. But because of Western education and religion ìjọmọlúàbí ṣe rí tó bá máa ròyìn èèyàn náà ìwà tẹ́ ń wò yẹn ìwà lọ́ba àwúre. Wọ́n ní ẹni tí a bá tú lẹ́rù tí a bá ti kàn wá nínú ẹrù ẹ̀ irú ẹni yẹn kò yẹ lénìyàn tíyàn lè bá dòwò pọ̀. Ṣé ń sọ wọ́n ní pé ẹni tí a bá tú ẹrù ẹ̀ wò báyìí tí a bá ti bá ìwà nú ẹrù ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹn ò ṣe tíyàn lè bá dòwò pọ̀. Ọlọ́run owó ọdún agbani. But because of thinking of Western education and religion jẹ́ kẹ́ go and make your findings about Ifá mo ní kó lọ tẹ́fá. Ifá was in the world to preach just good. Ìgbéyàwó là ń sọ̀rọ̀ nípa marriage ó máa pẹ̀ka gan. Don't go into marriage when you are not financially and mentally okay. Mo ń bọ̀ mi ò tí